ayé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore. Jùmọ̀bí Omiṣore ó ti dé ọwọ́ kọjá àgbọ̀nláyé lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ni ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé. 107.5 FM ó ti ń wáyé gbogbo Lagos ní wọ́n ti wá o ẹ̀fìkà ló ti kọ́ bọ́ lágbo méjì ọ̀pọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́gbẹ́ ẹ̀ máa tẹ́tí sí èmi pé kí wọ́n gbé kápọ̀ lọ́sọ̀ òótọ́ Jùmọ̀bí Omiṣore àwa ń gbàgbọ́ rẹ̀ lọ́wọ́ wọ́n ti dòde àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé wọ́n ti dòde àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe gbàgbé àgbọ̀nláyé káfọwọ́sowọ́ òótọ́ àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe gbàgbé. Àgbọ̀nláyé ilé ayé ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dá gbé. Ẹ jẹ́ ká máa fi kíra wa wípé àkùpọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì lélẹ́yìí tó ti ń súnmọ́ wa táwa náà ń súnmọ́ lọ́lá ọlọ́run mi aláhùrà bí a ò ní súnmọ́ kòtò bó ṣe ń súnmọ́ wa tá à ń súnmọ́ yẹn láyọ̀ àti ìdùnnú tá a fi ń retí ẹ̀ ló máa bá wa a máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àkú ọdún lọ́tún lọ́sì gbogbo ẹ̀yin èèyàn inú wa ti ń dùn from January to December kò easy ṣùgbọ́n Ọlọ́run ó ṣe kí ni ó kà wá yẹ ó kà àti èmi àti ìwọ olùgbọ́ mi báyìí wípé kájọ máa wà láyé àti láàyè ṣe é mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣì wà láyé báyìí ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run ọba òun la ṣe yòówù tó sì máa ní aládìyẹ mi ní ọ́ mo ṣe tán ìwọ ni mo fẹ́ mú àmọ́ àdúrà tí mò ń gbà ní wípé àtẹ̀mí àti gbogbo ẹ̀yin olùgbọ́ mi àti gbogbo ẹ̀yin olùfẹ́ Radio Lagos 107.5 FM tiwantiwa ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká máa bẹ ọba mi aláwùrà bí wípé kó ṣàánú fún wa kó jẹ́ ká wà rí ọdún yìí ká tún rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kó má tí ì mú wa báyìí ní agbára Elédùmarè eléyìí ni mo ní ká máa fi kíra wa káàbọ̀ sórí ètò tẹ̀tí ń retí Àgbọ̀nláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè ibi tó Jùmọ̀ rere ti mọ wá sílé ayé mú bọ̀. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Sílẹ̀ rárá yín dé ẹni tó bẹ̀rẹ̀ ọ̀kọ̀ọ̀kan sísítọ́ márí àdé rẹ̀ mi ò tilẹ̀kùn tí wọ́n wò yẹn. bẹ́ẹ̀ ni bàbá Bọ́sẹ̀ ló ń bọ̀ yẹn wọ́n ní just because of you just because of you yẹn Rẹ̀mí Àlùkò ló kọ́ nítorí wípé ìwọ right yín ò mí ní pé gbogbo àwọn tó kù wọ́n wrong o tí wọ́n bá mọ̀ ọ́n ṣe tó wò pé bóyá ìwọ ni Ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́ àbí ìwọ ló ti ẹ̀gbẹ́ kọ́ọ̀lù ẹni tó kọ̀ di mímọ̀ ṣe sí ẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ ti jọ ń ṣe kìràkìtà látìgbà tọdún yìí ti bẹ̀rẹ̀ bóyá ẹjọ́ lọ léèwé ni ṣé ẹjọ́ gbélé ayé ẹ ti jọ gbélé lórí ni àbí ládùúgbò ṣé ẹjọ́ ṣiṣẹ́ rí ni ìwọ wá wọra rẹ bí ìgbà tó jẹ́ pé ìwọ nìkan ló mọ̀ ọ́ ṣe irọ́ ni o ó wu Ọlọ́run kó kọ̀ di mímọ̀ ṣe sí ẹni ṣé o wá rí àwọn tó dàbí pé wọ́n rán ńlẹ̀ yẹn má wò wọ́n bí aláìmọ̀ṣe má wò wọ́n bí oníjàkulẹ̀ torí pé gbogbo wa pátápátá ìgbà láṣọ ìgbàlẹ̀wò ìgbà ní gbogbo nǹkan o tó bá ti yí kàn ọ́ ìwọ tó yí kàn lénìí mo ní kó o má fojú aláìmọ̀ṣe wà wọ́n tí ò tí ì yí kàn má fojú oníranù wò wọ́n má tiẹ̀ máa pè wọ́n lọ́lẹ̀ torí pé gbogbo ògbìyànjú tiẹ̀ tọ́lọ́run ọba àmídéládé yẹn kì í ṣe pé o mọ̀ ọ́ ṣe o kódà o ò dáa jẹgbẹ́ lọ tó ń bá tún ní kán gbé e gan nínú ìwọ̀n o lè má kó wọn ó kàn wú ni ọba ṣe yóò wú ni
bó ṣe wá darí ẹ̀ sọ́dọ̀ ẹ tó bá ti mọ̀ pé ò ní nǹkan tó o lè fi ràn wọ́n lọ́wọ́ má wàá jẹ́ kẹ́nikẹ́ni kó torí títí ẹ kó wá ṣìwàwù àbí kó tiẹ̀ wù wípé ilé ayé èso mi mo fẹ́ gbóògùn jẹ jọ kí ló máa wá sọ o just because ìwọ mọ̀ ọ́ ṣe lénìí torí pé ọlọ́run ká ẹyẹ lénìí ìyẹn ò ní wípé bóyá ẹlòmíì ò mọ̀ ṣe torí pé o kàwé tán o sáré bó ṣe kàwé tán lórí iṣẹ́ gidi gbéyàwó ni àbí wọ̀ lọ ilé ọkọ ẹni tẹ́ ẹjọ́ ṣe kékeré yẹn tó ṣe wá tó wá ń wò pé òun ò tí ì lọ́kọ kò tí ì bímọ kò tí ì eléyìí ò tí ì níyàwó má fojú onírànú wò ó adìyẹ ńlá gùn ìyẹn ni ò jẹ́ ká mọ̀ torí pé ó dáa fún wọn lénìí kì í ṣe pé bóyá àwọn tó kù wọn ò mọ̀ ṣe. pásítẹ̀tì tí a fi wọ̀n kàn nílé ayé. dádì mo ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní. ọmọdé la àgbẹ̀lá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tó lè ṣàtọ́jú rẹ̀ látọdún 2017 ṣùgbọ́n àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi ni mo fẹ́ mu. real park water 75cl 50cl àti 30cl real park water gbogbo ẹ̀ ni mo rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é láfọmọdé ó ṣe é láfàgbàlagbà òun ní ká ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 22 lẹ́yọ kọ̀ọ̀kan láti wú àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní góòmù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti real park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop. nínú àkókò yìí tí a bí olùgbàlà kan fún wa Association of Nigerian Broadcasters Lagos State Chapter tó ń ṣe àkójọpọ̀ independent presenters freelancers media owners àtàwọn òṣìṣẹ́ rédíò àti tv ní gbogbo èèyàn síbi Android Lagos Christmas Carol 2023 pẹ̀lú àkọlé the reason for the season spirituality thanksgiving funfair and more lọ́jọ́ Monday 18th December 2023 nínú Èkó multi-purpose hall Radio Lagos Agidingbe Ìkẹjà oníwàásù Pastor Sam Ojo Baba Authority ìfigagbága orin pólísì láàárín àwọn ìjọ tí a fi wípé àwọn èèyàn kàǹkàǹkà máa wà ní ìjókòó láti ṣe onígbọ̀wọ́ ètò yìí 0803-802-9962. àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọn sánmọ̀ àwa sì wá láti mú ẹ̀bùn fọ́ba tàbí fún wọn. Android Lagos Christmas Carol ẹ máa yọ̀. At Genesis Global, it is time for harvest of spring favour. Ìkórè ojú rere tó ṣàjèjì àti fi omijé fúrúgbìn ó ti yàtọ̀ fàyọ̀ká. Gbogbo ènìyàn tún yáyá jáde kájọ pàdé ní Genesis Global City, Dominion Ground off Egbado Road, Alakoko, Lagos. This coming Friday at 8 p.m. we kickstart with praise and prophetic nights. Team Alel featuring Bukola Ita, Uji Darabola, Akpekiola, Dari Oxygen, Oluwasegun Fumi, Engo, Bidemi Olaoba, Rain, Moses Amoni, and many more. Tó bá wá di Sunday tó ń bọ̀ yìí gangan, la máa ṣe adult harvest and Thanksgiving ọjọ́ ìkórè àtẹ̀sìn ìdúpẹ́. Starting from 8 a.m. till dusk. Host Prophet Israel Oladilogun Dipe, the Unstoppable Genesis. Harvest of strange favour. Make sure you come. Your testimony is certain. bẹ́ẹ̀ ni fẹ́yìn àǹfààní èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé mo ní àgàn láyé pẹ̀lú Jùmọ̀bí òun lètò tó wà lórí afẹ́fẹ́ mo dẹ̀ tí mo wí pé àwọn champions wọ́n ti ń ná gàbá yìí wípé sẹ́ẹ̀ àní kó tó di wípé December ìtàn àwọn náà fẹ́ jẹ̀bù mo ní ẹ má gbàgbé wípé iléeṣẹ́ Real Pop àwọn iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tó ń ṣe sweet Real Pop àwọn náà ń ṣe onígbọ̀wọ́ ẹ̀yin champion tó ń ṣe onígbọ̀wọ́ abala tí mo wà yìí tá à ń pè abala Real Pop wọ́n wà ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lẹ́kọ̀ọ́ wọ́n ṣe sweet Real Pop sweet Real Pop wà ní flavour oríṣi mẹ́rin ìyẹn pé adùn oríṣi mẹ́rin ni wọ́n fi ṣe àní strawberry àní mango àní white apple bẹ́ẹ̀ náà ni àní passion wọ́n tún wá ní mixed fruit tó yẹ pé mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yẹn wọ́n tún papọ̀ sínú ẹyọ kan fún wa tó gbogbo ẹ̀ ṣe kí ni ẹ̀yin náà ṣàmọ́ bóyá tó ògbé wọn onígi tó ṣe é gbámú tó o bá tún wá látán
ó tún ní gọ́ọ̀mù nínú ìyẹn tó fi ṣe bónọ́ọ̀sì fẹ́yìn kí ni ẹ̀yin champion gbogbo àwọn ọmọ wẹ́wẹ́wẹ́wẹ́ àwọn ọmọ olórí pípé tó jẹ́ wípé wọ́n ṣe ń lọ sí ti rí ọ̀pọ̀ wọ́n ti foríṣiríṣi adùn sínú ẹ̀ tó ń jẹ́ kẹ́ ẹ máa dàgbà dáadáa tó dẹ̀ jẹ́ kí ọpọlọ wọn kó máa ṣe kíni kó máa jí pépé mo lẹ́ni champions mi ṣe ti wà níkàlẹ̀ ó yá ẹ máa pè mí sórí 07056461075 tàbí 07056551075. Hello champion. Hello champion. Hello report. Kí lorúkọ ẹ? Alade Royan. Ibo ló wà tó ti ń pè mí àdúgbò wo ni? Àti Lagos Island. Lagos Island. Ọmọ ọdún mélòó ni Alade Royan? 12 years. Ọmọ 12 years ni ẹ́. Jọ Alade Royan. Ta ni minister fún federal capital ní Nàìjíríà ìyẹn l'Abuja? Federal capital ta ni minister wa? Ó dẹ̀ wù mí kí n fún ìyá ní kíní o. Hello champion. Hello champion. Ẹ wo ẹ̀yin champion ẹ máa fúnra yín láàyè ẹ̀bùn wà fún yín. Èmi ò kì í ṣe audio gift. Ẹ ṣáà ti mọ̀ iléeṣẹ́ Royal Foods and Drink Limited wọ́n ti kẹ́bùn wá fún yín. Ní bíbá wọ́n wà ní number 15 Salamoto Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́. Hello champion. Gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ jáde school ní àbí bóyá o ti kọ́ṣẹ́ o wá wò pé mo ṣe nídìí owó mo fẹ́ ra ní iṣẹ́ ìwọ tẹ̀ kọ́kọ́ lọ́ọ́ dá lágbàtà wọn ná. Mo ní kó o kóye tó o bá rí kó o máa lọ sí number 15 Salamoto Street Ìlàsàmájà wọ́n ń ta sweet Rio pop àwọn kan náà ni wọ́n ń ṣe omi Royal Park water tó o bá ti kó fún wọn o ti dá lágbàtà ni wọ́n máa kọjá fún ẹ lóní rẹpẹtẹ. Hello champion. Hello pop. Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Aisha. Ọmọ ọdún mélòó ni ẹ́? 8 years old. Ṣẹ́rí tí n bá tún gbóhùn mọ́ mi ẹ̀ mo máa já dànù ni torí Aisha kíláàsì wo ló wà? Mo wà ní primary 4. Primary 4 ló wà Aisha. Hello. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni primary 4 ló wà. Ta ni deputy governor Lagos State? Hello. Ẹ̀yin tẹ́ ń pè mí gbogbo ẹ̀yin champions wa ẹ̀yin mọ́mí àti dájì wọn lá máa kì yín kò tí ì kàn yín bóyá tó bá di next year a lè pẹ́ bù fẹ́yìn náà. Hello champion. Hello pop. Kí lorúkọ ẹ? Aisha. Aisha ló tún pè wọlé padà àbí? Bẹ́ẹ̀ni mà. Mo ní kí lorúkọ deputy governor Lagos State? Má. Kí lorúkọ deputy governor Lagos State igbákejì gómìnà wa nípínlẹ̀ Èkó? Kí ló pé? Ọbáfẹ́mi Hamzat. Ọbáfẹ́mi Hamzat. Kí lorúkọ ètò tó o fẹ́ jẹ̀bùn lórí ẹ̀ yìí? Rio pop. Abala Rio pop ló ti fẹ́ jẹ ẹ̀bùn lórí ètò wo ni? Radio Lagos. Lórí Radio Lagos lórí ètò Àgànláyé. Aisha torí pé mo rí pé Rio pop oríṣi mélòó la ní? Oríṣi 5. Aisha ó yá máa kà fún mi. Oh mọ́. Hello. Èmi tí mo ti mọ̀ wípé bó ṣe kọ́ọ̀tì yẹn wọ́n ti lọ gbé expo fún ẹ. Hello champion. Hello champion. Hello pop. Kí lorúkọ ẹ? Rọ́kìdì. Kí lorúkọ ẹ? Kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò mi ìfẹ́ máa gbóhùn ara mi. Kí lorúkọ ẹ? Rọ́kìdì Idris. Rasheed Idris. Níbo ló ti ń pè mí? Afẹlẹ́díà. Láti Afẹlẹ́díà. Afromedia. Òkè àdúgbò bo nìyẹn? Àwódòkun. Àwódòkun. Òkè o Rasheed kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò. Kí ni yẹn jẹ́ kó máa sound mo dẹ̀ ń gbọ́ra mi. Rasheed ta ni ọmọdún mélòó ni ẹ́?
12 years old. Class wo ló wà? 25. Kí ló pé? 25. Ó yá ọmọ 12 years old. Ó yẹ kó o mọ̀. Ta ni governor Ogun State? Ogun State. Oh, ọmọ 12 years old, ọmọ governor of Ogun State. Sweet Rio Pop, how many flavour ni? Strawberry. Apple. Orange. Mo ń gbọ́ ẹ o. Orange. Mo ń gbọ́ ẹ. O ti gbé yẹn gbági ògbà yẹn. Pè mí. Orange. Ṣé o lè sọ mí ni? Daddy mo fẹ́ lollipop, strawberry Rio pop lèmi fẹ́. Èmi náà máa gba mango Rio pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. ìlú jàsí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop mango Rio pop passion àti white apple àwọn sweet aládùn tó lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ní kẹ́ẹ̀dẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní góòmù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio pop lollipop ọ̀tá fẹ́ ṣubú mi ọlọ́run ò jẹ́ kó ṣe. Bismillahirrahmanirrahim àpapọ̀ àwọn Abdulhadi Ọdúnlámì Central Mosque tí ó wà ní Bógijẹ tó Kájọlà Road oko olómi Bógijẹ Ìbẹ̀jìlẹ̀ kí gbogbo ènìyàn Ọlọ́run tí ayẹyẹ ọdún kan pẹ̀lú wíwé láwàní àti fífi àmì ẹ̀yẹ dá àwọn tí ó ṣe eré sójú ọ̀nà Ọlọ́run ọba aládọ́lá àkórí pàtàkì ẹ̀sìn Islam inú ọgbà Bógijẹ Primary School ni yóò ti wáyé Sunday December 17, 2023 ni yóò wáyé o déédéé aago 10 òwúrọ̀ lè tó bẹ̀rẹ̀ Fadla Sheikh Mustapha Isaac Ọlárẹ̀wájú ni yóò máa dá wa lẹ́kọ̀ọ́ lábẹ́ chief imam Kalibat al-imam Muhammad Yakub Al-Wasiu Bun Hamza Al-Bayani ni wọ́n máa gbàlejò àwọn orí adé ọjọ́ náà ni ọba ẹlẹ́mọ̀rọ̀ ọba ológunfáyọ̀ ọba aláǹgbàsà ọba amakunmi baálẹ̀ bàrúwá baálẹ̀ lùgbògìjẹ olóyè olówó gàbà àwòjọba níbi tó lérè ní àmín olùkéde alihaji Najimdin Adékúnlé Máyégún bàbá àdínì àti alihaji Abdulrasaq Ọdúnlámì ọ̀tún bàbá àdínì Abdulhadi Ọdúnlámì Central Mosque ìlú Bógijẹ ram salam. Oya ní Genesis Global. Àjọ̀dún ìkórè tuntun yìí gbọ́dọ̀ tí ó ní ìròyìn fún mi ọmọdún mi bẹ̀rẹ̀ mo parí lọ. First on stream gbogbo yìí má bá tẹ̀lé mo lè ronú fún mi. Màmújú mi gbèdè kó mi yẹn fi jí. Àjọ̀dún ìkórè tuntun yìí gbọ́dọ̀ tí ó ní ìròyìn fún mi ọmọdún mi bẹ̀rẹ̀ mo parí lọ. Friday 15 December ló ti máa bẹ̀rẹ̀. Àṣálẹ́ aleluya sọlọ́run aládélé ọ̀pọ̀ olórin èmi lájọ máa péjú ṣe Bùkọ́lá ìta Mojí Dáramọ́lá Àpèkẹ́ ọ̀la Dáre Oxygen Mojí Genesis Olúwaṣẹ́kún Fúnmitú pẹ̀lú Endo àti HOD Ìdèmí Ọlárùbá pẹ̀lú Ray Moses Amodi ẹjọ́ máa kálẹ́lúyà látàgọ́ mẹ́jọ ìṣẹ̀lẹ̀ lójú kẹlẹ́lẹ́. Tó bá wá dọjọ́ Sunday gbogbo náà ṣe kágbá December 17 nínú ìjọ Genesis Global tó kárí ayé tó wà ní dúró ṣọlá off Ẹgbàdo road Dálẹ́mọ̀ ní Alákùkọ Oya Prophet Israel olè ogun pípẹ́ ló má gbà wá lálejò àti ṣòríire jíjẹ mímu wá àtúmọ̀dínlọ́lẹ́ àtàbàtúgbò dìgbò ní lójú mi débẹ̀. Hallelujah, harvest on stream.
ọjọ́ Friday gbogbo lálẹ́ ìfẹ̀mọ́ hallelujah. tó bá wá dọjọ́ Sunday gbogbo lọ́jọ́ àjọ̀dún. ènìyàn ń ro délé ìwọ náà máa bọ̀ wá gbárò. ìjọba kristu ìdọ́lá délé ló fi wé pé gbogbo wa. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti ó ti rò pé ètò ní kò lè bá wọn dé ní ọmọ padà lẹ́ni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé wọ́n mọ́ ọ̀nà. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ètò ní kò lè bá wọn dé ní ọmọ padà lẹ́ni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé wọ́n mọ́ ọ̀nà. Gbogbo ìgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́ni ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ tòrò àti èdìdè wà ní ìṣòro òwe jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ìmọ̀ ọmọ tó ń sọ mo tẹ̀ tí gbọ́dọ̀ rà òpin tó ti jù mo tẹ̀ tí gbọ́dọ̀ rà òpin tó ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni tó tóbi kọ́ba mi kò forúkọ mi ò wá sí o lọ́lábàdé lórúkọ mi ìdáfọ́káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá àti ìjọ kò lè bá wọn jẹ́ mi ọ̀rọ̀ ọ̀dọ̀ wọ́n sọ̀rọ̀ àti bẹ́wò ni ẹ tún wo àná láti gbà dákọ̀ wá bí ẹni òsì oníjọ́ lẹ́nu òní tó jẹ́ gbádùn kọ́kọ́ jẹ́. ara tó ń sùn níbùsùn kan sùn pákó kiri traffic àyèsí gbé mi jù mọ́ bí ó ti mọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sáré máa jíṣẹ́ àwọn Ìkẹjà Chambers of Commerce and Agriculture wọ́n ń pe gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí iṣẹ́ àgbẹ̀ láti ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú 20,000 naira kí ẹ sì gba èrè tó lé ní 50% lórí owó tí ẹ bá fi dá dáko lásìkò ìkórè lẹ́yìn oṣù 6 iṣẹ́ àgbẹ̀ kì í kùtà o lè fi ṣe òwò àṣejèrè láti mọ̀ sí i nípa ètò iṣẹ́ àgbẹ̀ lọ́nà ìrọ̀rùn tí Ìkẹjà Chambers of Commerce Industry and Agriculture ICCIA ẹ pè kábíyèsí òwúrọ̀ láwà sórí 0906 638 7674 tàbí 0906 638 7674 jẹ́ àǹfààní èrè gọbọi lórí iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ICCIA scheme yìí àgbẹ̀ lọ́ba ẹ jẹ́ kí n máa sọ fún gbogbo ẹ̀yin ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos àjíyájú mọ́ bí o bá ti mọ̀ ká dúpẹ́ oríṣẹ́ ọlọ́run ni. àjíyá Fatima jùmọ̀ bí oníṣòre òkú oríire òun olùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos ìkórajọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májẹ̀ ó bàjẹ́ tí òun jẹ́ kékeré yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall agbègbè Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu àmì ọlọ́run wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. kí n sáré máa jíṣẹ́ Àmàlà Èkó Sports tó wà ní Kenya ìyẹn ní Nairobi lọ́ọ̀ni
ní àmàlà Èkó wà. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá ìwọ tó fẹ́ lọ fún holiday December àbí bóyá o tiẹ̀ lọ gbádùn nílùú Kenya nípò lọ fara nísìnyí anytime tẹ́ bá ti débẹ̀ ẹ wò ó Monday to Saturday wọ́n máa ń open láago 10 sí aago 11 alẹ́ tó bá di jọ Sunday wọ́n open ní aago 12 sí aago 11 alẹ́. Wọ́n wà ní number 47 Muchai Drive Nairobi Ingang Kenya. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti dé Kenya ẹ bèrè àmàlà Èkó ó ṣe kí ni ó fẹ́lẹ́ mo ti jẹ́ tested and trusted mo dẹ̀ tún ti confirm ẹ̀ fún yín gbẹ̀gìrì àtẹ́wọ́ gbogbo oríṣiríṣi ẹran ẹ máa rò bóyá Nàìjíríà lè wà ní. Àmàlà Èkó wọ́n ń ṣe ẹ lè pè wọ́n sí patí wọ́n máa wá bá yín dáná ń bẹ̀ ẹ lè pè wọ́n kẹ́ni pé kán gbé wá fún yín ìyẹn kán wá bá yín ṣe home delivery ẹ̀dẹ̀ lè lọ́yọ́ bá wọn fúnra ní ṣọ́ọ̀bù wọn ní restaurant wọn Àmàlà Èkó restaurant ó wà ní Kenya ní Nairobi number 47 Muchai Drive Nairobi Ingang Kenya. káyì páyì kúrò níbẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ó máa mi títí. You all know it's 50 Bits the Conqueror. gbìyànjú kó o ní tán o ẹni tí ó ní tó kì í pẹ́ tán nothing good comes so easy gbìyànjú láti lọ́lá. Gbogbo ìgbìyànjú wa pátápátá lọ́lọ́ máa bá wa ládé láti January tó December. Èmi dúpẹ́ o lórí ètò Àgànláyé ẹ̀dẹ̀ ti gbọ́ mo fẹ́ ṣe 10 years Nuru Salam ìyẹn tí mo máa ń ṣe nínú àwẹ̀ ó pé ọdún 10. Mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń fọwọ́ gbé mi lọ́wọ́ sókè láti ìgbà tí mo ti dá a sílẹ̀ tí wọn ò jẹ́ ká pákó kún mi mo máa fún wọn ní àmì ẹ̀yẹ tó bá di January 28 nínú ọgbà Radio Lagos Multipurpose Hall wá ń bíbá ni mo ti fẹ́ ṣe ẹjọ́ kẹ́ ẹ wá ṣe kí ni kẹ́ ẹ ra gàbó mi èmi ọmọ kékeré yín yìí náà ni o ẹ̀yin lẹ̀ sí ń gbé mi ga látijọ́ yìí o ẹ má jẹ́ kójú tì mí kò ní jù báyìí lọ lórí ètò yín ètò wa Àgànláyé lọ́sàn-án tòní ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín yòókù tún di lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀. àdúgbò nílé ayé táwa yìí èèyàn máa tiraka.